ẹ̀sìn Islam yẹn tí wọ́n ń sìn ṣó ti dá ẹ lójú pọ́lọ́run ti gbà lọ́wọ́ ẹ̀. Allahu Akbar. pátágbára individual ò ká níjọba ń ṣe. Ad-dinu lillah, ẹ̀sìn Ọlọ́run ló ní. Wal watan lil jami'. ṣẹ́rí ìlú tá a wáyé tá a fẹ́ dìfẹ́ǹdì àti gbogbo ogun tá a ń lọ yìí àjìjọ nínú. Akramakumullah. wọ́n tó bá jẹ́ àáfà Naam. olóòmọ alukurani ọmọ hadith Akramakumullah. kó sọ bí tí kurani ti sọ pé ká jà kó sọ bí tí hadith ti sọ pé ẹ jà tó sọ bí tí kurani ti sọ pé ẹ dà lúrú Akramakumullah. kó sọ bí tí hadith ti sọ pé ẹ dà lúrú kò sí. tó jẹ́ pé méjèèjì òun ni mùsùlùmí gbára lé. ní mùsùlùmí gbára lé. mo sọ láìmọye ìgbà mo ń sọ pé inú àwọn tí wọ́n gba ẹ̀kọ́ ànábì sallallahu alayhi wa sallam láàdẹ̀ wà lórí ẹ̀ títí dèní futuhat tí Islam ṣe tó bá jìnà sí wa tí wọ́n kún lọ́dà fún wa tí wọ́n náà nẹ́bí ń gbé Kùránì sọ́wọ́ ọ̀tún sọ́wọ́ sí ìdá sọ́wọ́ ọ̀tún yóò wá sọ pé ẹni tí ò bá ti gbà òun ó bẹ lórí ni. àwa náà wá gba kinní yẹn wọ́n blackmail Islam wọ́n blackmail ànábì. La ilaha illallah. àwa náà wá gbà pé lóòótọ́ ní ó ń ṣe bẹ́ẹ̀ ó ń ṣe kinní kan ìwọ tó mọ̀ nínú Islam tó ń pèrè láàfà wọ́n sọ pé alágbájá yìí àfà ni o kódà ó mọ̀ Kùránì kódà ó mọ̀ àdìsí sọbi tá ànábì ti sọ pé tọrọ yẹn rí bẹ́ẹ̀ la fil hadith la fil Qur'an al-Karim wala fil hadith kò sí kan bẹ́ẹ̀. pé ànábì ń jẹ́ àwọn èèyàn ní tipa ń pé tèmi ní kẹ́ṣà ṣe. torí pé ó rí inú al-Qur'ani nígbà tó wà Mẹ́kà ó bá àwọn kèfèrí lò wọ́n jìjọ ń gbé ni. Allahu Akbar. Qur'ani sì ni al-masdarul awwal tá bá fẹ́ ṣòfin nínú Islam. Qur'ani sọ wípé qul huwa Allahu ahad qul ya ayyuhal kafirun. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul ya ayyuhal kafirun. Qul ya ayyuhal kafirun gbogbo kèfèrí ló pè yẹn. La a'budu ma ta'budun. Èmi ò ní bá yín sin tẹ́ǹsìn o. Wala antum abiduna ma a'budu. Ẹ̀yin náà fẹ́ bá mi sin tí mò ń sìn. Wala ana abidun ma abadtum. Tẹ́ǹsìn yẹn mi ò ní sìn. Wala antum abiduna ma a'budu. Tẹ́mi náà ń sìn ẹ̀ ní sìn. Lakum dinukum waliyadin. Ẹ fọwọ́ mẹ́sìn yín kémi náà fọwọ́ mú tèmi. Akramakumullah. Àyá Kùránì nìyẹn pọ́nyánpọ́nyán. ọ̀rọ̀ yìí sàn wọ́n jọ jòkó wọ́n jọ dáálọ́gì. bí ọ̀n tiẹ̀ dialogue àyà súra yẹn ń sọ̀kalẹ̀ gbogbo wọn ni wọ́n ń gbọ́. Allahu Akbar. ìyẹn jẹ́ ní ìgbà táwọn ará Nàìjíríà tí wọ́n rán yàn wá sọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam kiri yóò wà nù wọn Christian ó wà nù wọn inú mọ́ṣáláṣí Ànábì ni wọ́n ti jókòó sallallahu alaihi wasallam. wọ́n dialogue. Akramakumullah. Àsìkò tí wọ́n á fẹ́ ṣèjọ́sìn wọn tó Ànábì wa ni kan dúró sẹ́gbẹ́ kan bẹ̀rẹ̀ kí wọ́n ṣe inú mọ́ṣáláṣí Ànábì ni o. sallallahu alayhi wa sallam. tá Ànábì sì mọ̀ pé ẹ̀sìn kan náà kọ́ làwọn jọ ń sìn. bẹ́ẹ̀ni ó di méjì. Akramakumullah. àyá Kùránì wa tún á sọ pé kul ya ahlal kitab ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum. Allah na'budu illa Allah wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah. fa in tawallaw faqulu shahadu bi anna muslimun. Ya ahlal kitab Yahudi àti Nasara ni. Akramakumullah. Ta'alaw ẹ máa bọ̀ bí. Ila kalimatin sawa'in baynana wa baynakum. ọ̀rọ̀ tá a bá lọ́dọ̀ yín tá a bá lọ́dọ̀ tèmi náà kalimatin sawa'in baynana wa baynakum. Allah na'budu illa Allah. ẹ má ya erékèrè pẹ̀lú ẹ má ya erékèrè ẹ má sin ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run
ولا نشرك به ẹ má ṣe bọ pẹ̀lú شيئا ẹ̀ ولا يتخذ ولا يتخذ بعضنا بعضا أربابا من دون ẹni الله máa wọn kan nú yín àbí nú ẹnikẹ́ni kẹmu lọ́lọ́run kéékèèké فإن تولوا bá a ṣe pè فقولوا yín اشهدوا bá a ṣe بأننا pè yín wípé مسلمون bọ́rọ̀ ti rí rè tẹ bá jẹ́ ìpadà tẹ́ni ẹ̀ gbà ìṣèhádú bi anna muslimun. a fi yín jẹ́rìí wípé kẹ máa jẹ́rìí wípé àwa o àjùwọ́jú sẹ́lẹ̀ Allahu akbar. kí ló jù yẹn lọ nínú Al-Qur'an so eléyìí ó fi hàn wá kí ni mo kí fún Islam so láyé tí èyí tẹ́ tó ṣojú ànábì ni Sallallahu táwọn bá ń parọ́ pé kíní níjọ́ tí àwọn crusaders tí wọ́n jẹ́ Christian wọ́n pè hurubu sọlìbíyà bẹ́ẹ̀ni sà karamakumullah. òun ni wọ́n pè ní crusade war yẹn hamala tíra ẹ̀ o ìkọ̀ọ̀kan tó bí ó ju tàríkù dáwà lọ karamakumullah. mùjálàsì ni wọ́n á ní ìdí ẹ̀ mẹ́rin karamakumullah. ó wà ní lọ́dọ̀ mi kìí ṣe pé mo fi dírẹ́sì lé o hamalati tí wọ́n kọ́ pọ̀ wọ́n ọba Barbarossa ó gbé ogun wá àwọn ọba méje karamakumullah. ní Europe àwọn ni wọ́n ṣe ogun wá ọ̀rọ̀ àgbélébù kọ́ ló ọ̀rọ̀ Jésù kọ́ ló kàn wọ́n ló dùn wọn o òun kọ́ ni wọ́n fẹ́ jà òun kàn rọ Ardul Muqaddasa karamakumullah. òun ni wọ́n fẹ́ gbà inú wọn Richard the Lionheart ó wà nù wọn Richard Colbul Assad karamakumullah. ọba Britain ni níjọ́ náà òun náà lédè ogun wa nígbà tán dé wọ́n ń dá àwọn alálàájì lọ́nà wọ́n ń ṣe gbogbo ẹ̀ so ogun yẹn wọ́n jà á fún àìmọye ọdún ló fi ń jẹ́ hamalat mọ́kànlá karamakumullah. so hamalat mọ́kànlá yìí wọ́n fi wá di pé ó dórí Salahuddin al-Ayyubi òun ni ó lídì àwọn mùsùlùmí tó fèsì wọn ó fèsì wọn manjanik ẹmọ nǹkan tó ń pè ní manjanik pẹ̀lú iná ni Kai. wọ́n jù sí wọn gbìyì sínú ọkọ̀ ojú omi wọn báyìí ogun ni tí tó gun òkèrè so ìgbà tí wọ́n dé kíní Salahuddin Ayyubi òun ló wá mú ló lédè ogun ìjọ náà ta lè mọ̀ pé kíní yẹn ìtàlímù tí Islam fi kalẹ̀ àwọn tí wọ́n bá ànábì àtàwọn tí ò bá ànábì títí dórí Salahuddin Ayyubi yẹn dẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí lèèyàn máa fi mọ̀ ó ní torí nínú mọ́sárì ń bẹ̀ tó fẹ́ lọ nínú àwọn ọmọ ogun ẹ̀ àwọn tó jẹ́ Christian wà láwọn kípútà wà tọ́dẹ̀jọ́ mọ̀ lú wọ́n wá sọ̀rọ̀ kan fún wọn pé ẹ mọ̀ wípé ad-dinu lillah ẹ̀sìn Ọlọ́run ló ní wal-watan lil-jami' ṣe rí ìlú tá a wáyé tá a fẹ́ dìfẹ́ǹdì àti gbogbo ogun tá à ń lọ yìí àjìjọ nínú so ìyẹn mo rò pé bóyá mo ti fèsì fún ẹ. bẹ́ẹ̀ ni sà.